bí many people ṣe ń bú Alhaji Taye Currency yìí pé bóyá ń ṣe wọ́nranwọ̀nran lórí stage yìí bóyá ń ṣe dàgbà láàmú tó ń ṣe pé ṣé orin náà ní ṣé ìwọ ọmọlúwàbí kankan wà ní bóyá ń ṣe bẹ́ẹ̀ láàárọ̀ pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó ń sọ pé ẹ má bu iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe o ibi tóun ti ń rí owó tiẹ̀ nìyẹn bóyá owó wà ní tàwọn ìyàwó ilé tó ń gbé ọtí sẹ́nu tó ń dẹ̀ da gbogbo ẹ̀ múlẹ̀ kan náà. Fídíò tí mo mú wá fún yín màá fẹ́ kẹ́yìn náà sọ opinion tí yín ní comment section. Ẹ jọ̀ọ́ ẹ wo fídíò ìsíwájú kẹ́ wo gbogbo bá Alhaji Taye Currency ṣe ṣe lórí stage yìí. Èmi tiẹ̀ wò pé kọ́lọ́pàá má tiẹ̀ wá arrest ẹ̀ kò sí ẹ̀kọ́ bá lọ dọ̀tí tójú ẹ̀ bá pòyì tó bá lọ ṣubú tó di wàhálà. Ẹ bá mi subscribe sí Yakult TV, ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́dẹ̀ comment, kò ní bàjẹ́ fún yín o. Ó fẹ́ fi ẹni kìíní kan ṣé tó bá mú tó bá nínú iṣẹ́ mi ìṣòro jẹ́ olókè iṣẹ́ mi nínú ìgbà àti ẹ̀ta ló máa ń wí wọ́n fún mi tán báwo ló ṣe máa ṣẹlẹ̀ yìí ló lẹ́ẹ̀kàwé níwájú. Ó fẹ́ jẹ sí ẹ̀kọ́. Ó ní àpótí máa mú kí ní òjíṣẹ́ tó fẹ́ mi ṣe free ṣẹlẹ̀ yìí ló lẹ́. Ó lẹ́yìn. Sáwọn ẹni kan fún mi lówó 100 pay oya Sọ́díkì lọ fara yẹn lọ bá àdúgbò aláìní fún mi lówó 100 pay. Wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́ ẹ̀dá ń padà dé ẹbí tó ń lọ. Àǹtí sẹ́yìn náà lè jẹ sẹ́mi tẹ́lá ti lè jẹ sẹ́mi ẹ máa lọ ṣé o lè jẹ sẹ́mi wà á jẹ ṣé wà á lá mi. Mélòó lára mi ti máa fọ́ mi lọ́lẹ̀ yìí mo ti mọ ohun tí mo ń ṣe ó jẹ́ wọn tó ń ṣe. Ọmọ máa ti mú ọyọ bá ń ṣí èsì tó o máa ń ṣí. Àwọn ilé wọ́n ṣe ṣẹ́ náà sí nínú club yẹn. Ẹnu ọtí. Jẹ́ kọ́lá tó mi tà. Ẹ bá rí ògbé abalẹ̀ láti gbogbo ebi gbogbo ìyàtọ̀ sáwọn yamayama àwọn pàǹsẹ́wà àwọn ìlànà àwọn lòlòlòlò ebi gbogbo ìwọ gbogbo ebi oyè ìpè dání báyọ̀ tí a bá ti dà ẹ gbọ́dọ̀ sẹ́mi tí a bá ti sẹ́mi sí èèmọ̀ àná òní kó máa yọ bẹ́ẹ̀ máa yọ bẹ́ẹ̀ bóyá. Wàhálà ti tẹ̀ àti yá. Ọmọ ìwọlé tó lánàá ó ti bá bọ́ ní ó ti bá gbogbo nǹkan mímọ́ ni wọ́n ní o. Ọjà máa jẹ mí. Èmi ni máa jẹjà. Ọjà máa jẹ mí. Ìyá jẹjà. Etí àtẹ̀lẹ́yẹ ìyàló máa bá bẹ̀rù tó bá dá òwe náà tó bá dá wọ́n lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán ọ̀lùwà ọ̀lẹ̀. Ọ̀lùwà.
Jésù máa pè ẹ́ ojú ẹ dẹ́rù bà mí ní bó ṣe wà tó máa gbó gidi go fún ọ máa gbà jẹ́ káwọ́ máa ṣe mọ́. Ẹ̀ẹ́dùn wa tọ́tọ̀ ẹ̀ẹ́dùn kú ni. Ìfẹ́ tó 6 tí máa tó fún wa 6 ẹ máa wá kékeré yẹn. Aṣọ nípa ẹ̀yìn dà. Iṣẹ́ tá fún mi mò ń ṣe àwọn èèyàn tó bá náwó fún mi pọ̀ bí o. Ó dà ẹ̀kọ́ wá lọ́wọ́ ọjọ́ kan náà. Ọmọ mi ọjọ́ kan náà. Lọ́la bá dò wọ́n ti fọ́ tó wẹ̀ o ti fẹ́ ta fìlà o ti gbowó gbá lórí o lè máa mú fìlà fún ọmọ mi ni ẹ mú fìlà fún gbá lórí fìlà kan ìlú kọ́ tèmi dà nínú àná máa mú mi wà fọmọ mi wá lórí o pọ̀ gan o bàbá olóyè wá bí o.